أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم الدين وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run, àtọrọ àlékún ìkẹ́ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn aráalé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo mùsùlùmí ní àpapọ̀. Síwájú kó tó di pé a bẹ̀rẹ̀ rédíò program, mo kàsáré fẹ́ ṣe fídíò láàrin ìṣẹ́jú bíi 5 sí 7 kan pẹ̀lú phone conversation láàrin Honorable Abdulhakeem Yẹ̀pẹ̀, Ọlọ́run má bá ní wà pẹ̀lú wọn, àti arákùnrin tí ó pè wọ́n. Gbogbo náà láti mọ arákùnrin yẹn, àwọn tí wọ́n kó Muslim in diaspora jọ ń gbà kan tá a ti mọ bí wọ́n ti kó jọ. Àníyàn tẹ̀sìn iná wọn máa pè, ṣùgbọ́n wọ́n fẹ́ máa take side. Gbogbo ohun tó bá ti jẹ́ pé rọ́nà ní ṣe lẹ́yìn. Ẹni yìí wọ́n pe Honorable Yẹ̀pẹ̀ lórí fóònù. Àwọn response Honorable Yẹ̀pẹ̀ yẹn ó wá jẹ́ kí inú mi dùn pé Ọlọ́run má jẹ́ kí Honorable Yẹ̀pẹ̀ má jẹ́ kí wọ́n ṣìṣe o, má jẹ́ kọ́rọ̀ wọn dàrú o. Ó dáa, Yorùbá ní tọ́mọ ẹni bá dáa káwí kì í ṣe pé ká mú ṣaya. Ọlọ́run gáìdì wọn pọ̀, wọ́n sì wà lórí òdodo lórí ọ̀rọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ àti ẹbí Ayílára. Ẹbí Ayílára, ẹbí alálùbáríkà ní, ẹbí náà ò ní dàrú. Àwọn ọ̀tá tí wọ́n ń wọnú ọbẹ̀, ẹ̀fọn ni tọ́já wọlé, tí wọ́n bá ti fi hàn ní sniper, wọn ó kú tàbí kó fò jáde. Ọlọ́run wọlé àjọ kan sórí rẹ̀. Inú mi dùn sí Honorable Yẹ̀pẹ̀. Mo kàn fẹ́ sí fídíò yìí láti ìjẹta tí mo ti wò ní ti ẹ̀wà ráyè. Tí máa wà ní stúdíò báyìí ni mo máa ń ráyè pé kí n fi kí wọn pé jazakumullahu khairan. Ọlọ́run bá ní gáìdì yín. Èmi ò ní irinṣẹ́ tèmi máa ń lò, èmi ò ní irinṣẹ́ kankan, ṣùgbọ́n gbogbo náà láti wo conversation yẹn. Ẹni tó pè wọ́n, mò ń rìkọ́dù yín, ó tiẹ̀ sòótọ́ ọ̀rọ̀ ń bẹ̀ wọ́n. Torí pé àbòsí ní kẹ́ ẹ pè yẹn kẹ́ ẹ máa rìkọ́dù ẹ̀, ṣùgbọ́n ó sọ fún wọn, ó dẹ̀ bá wọn lákọ̀. Ọba Honorable Yẹ̀pẹ̀ lákọ̀ pé máa rìkọ́dù, but àwọn ò lè mọrú ẹni tí ń pè. Kódà bí mo ṣe ń gbọ́ fẹ́ lè sọ pé torí ìsàn pé òun ó play rẹ̀ ni. Bí ìgbà tó jẹ́ pé wọ́n ṣẹ̀ ń ṣe tí mo fẹ́ lọ báńkì, àìmọ́ sọ̀rọ̀ lọ́mọ ẹni tí ń pè yín yìí kì í ṣe pé kíní. Ṣùgbọ́n ìgbà tó jẹ́ pé òdodo ò pé méjì, ẹ̀kúlé òdodo òṣìṣẹ́ yàn lòdì, béèyàn gbabẹ̀ lálọ yóò gbabẹ̀ lábọ̀. Ọkàn wọn balẹ̀ with confidence, wọ́n dẹ̀ sọ̀rọ̀ yẹn. Sínú wá sí yín nǹkan ó sọ gbogbo ọ̀rọ̀. Honorable Yẹ̀pẹ̀, dákun, sẹ́ni tó bá tí kì bá sọmọ náà lé kan, ṣé ó lè mú nǹkan tó bìlọ́ǹgì sí inú ilé òun, ṣó lè lò ó, ṣó lè. Honorable Yẹ̀pẹ̀ o, n ò tí ì mọ̀ bọ́rọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ lọ́bẹ̀ sọ. Àwọn tó ń lọ bí ọ̀rọ̀ ogún pínpín pé tó bá jẹ́ pógún ni nǹkan. Nígbà yá orí pé kì í tún ṣe bẹ́ẹ̀, ká sọ pé bí ipò kan ló fi wá lament. Gbogbo ẹ̀yin tẹ́ ti wo fídíò, tẹ́ ti wo conversation yẹn, rí pé Ọlọ́run pọ́n Honorable Yẹ̀pẹ̀ pẹ̀lú súnà. Ọlọ́run pọ́n wọn lé pẹ̀lú làákàyè tó jìnnà. Súnà ìmúyàn ṣìṣe. Inú mi dùn gan. Honorable Yẹ̀pẹ̀ ẹ̀ ní sọkún láéláé pẹ̀lú ògo Ọlọ́run. Àwọn ọmọ yín gbogbo ni wọ́n ò jẹ́ èèyàn. Ọlọ́run wá jẹ́ kẹ́ ẹ sọ ẹrù yín kábí ìyọ́nú Ọlọ́run. La hawla wala quwwata illa billahi azim. Ṣùgbọ́n lákìíyèsí, Yorùbá ní ajá tí ó bá sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Ẹ wo wáàsí tí Honorable Yẹ̀pẹ̀ tún ṣe pé mí ní husni islami lil mar'i tarkuhu ma la ya'ni. Kí ló kọ̀ nípa ọ̀rọ̀ ẹbí ẹlẹ́bí? Gẹ́gẹ́ bí àwa
a fẹ́ wádìí òótọ́ ọ̀rọ̀. Ẹ dákun, ìjọba wo ló gbéṣẹ́ fún ọ? Àwọn èèyàn sọra wọn di chief judge lórí social media. Ẹ fẹ́ mọ nǹkan tí ń ṣẹlẹ̀. Kí ni dáúrù rẹ? Kí ni impact rẹ? Ẹ wò bẹ́ẹ̀ tó ṣe ń rìfà rẹ̀. Tí nǹkan kan bá ṣẹlẹ̀ o, ilé ẹjọ́ ni ó sọ pé eléyìí family eléyìí ni, eléyìí kọ́ ni family eléyìí. Ẹ dákun, tí ìbá ṣe pábòsí ọba wà níbi nǹkan, so nídìí kí èèyàn ṣẹ̀ máa lóun fẹ́ máa fi mú fínlẹ̀ kankan. Èèyàn gba wọ́n pé èèyàn wà ọmọ inú ilé number one na gbogbo credential rẹ̀ Ayílára ní bẹ́ńbẹ́. Ẹ máa gbọ́ o, ẹbí yìí Ayílára náà ní jẹ́ o. Inú ìlú Ògbómọ̀ṣọ́ ẹni tí máa ń sọdún orílẹ̀ kí sẹ́ńtì ìwálé o. Nígbà tí bàbá máa ń mu tànà kú níbi tí wọ́n ti ń ṣe kútúbà ní a tó ń sọ pé wọ́n ránṣẹ́ sí akéyìn máa ń mu wa, wọ́n ní a kú lánàá. Wọn ò mọ̀ pé gbé ọ̀sẹ̀lẹ̀ máa ń mu wa, so wọ́n ní a kú lánàá. Wọ́n dẹ̀ tún sọ àwọn jímọ̀ tí mo kí lẹ́yìn bàbá yìí, mo rí pé èèyàn dáadáa ni wọ́n. Ó fẹ́ kí sẹ́ni tó jìnnà sí ilé ẹ máa dé o. Wọ́n wá níjọ́ wọn nígbà tí ó di pé ẹ máa kọ lẹ́tà wá ẹ sì gbá, wọ́n wá nù family house. Gbogbo àwọn tí ẹjọ́ fẹ́ jáde nínú family wọ́n jọ ń jókòó. Ẹnì kó sì mọ̀ pé lè ṣe mọ̀lẹ́bí wa. Wọ́n jọ ń jókòó ṣe meeting. Níjọ́ wọ́n rán Paraku yìí lọ bá wọn nínú ẹbí tó bá rán wọn lọ. Fídíò rẹ̀ ń bẹ tàti play rẹ̀ o. Ẹnì náà jókòó, gbogbo àyòkù náà jókòó. Wọ́n sì mọ̀ ẹbí yìí sì mọ̀ kẹ́ni yìí ṣe family wa kì í jẹ́ pọ́kàn wà níjọ́ kan. Ìjọ́ tó dé náà wọ́n sì fi jẹ̀ máàmù. Yorùbá kí ló rí tẹ́ kó dàbò sí náà? Ọwá lọ́hùn wádìí òfin mú fínlẹ̀. Ìmú rẹ̀ ọkàn kò dọ̀tí ni. Kódà lè naftarid for argument's sake ni o. A sọ pé ó rí bẹ́ẹ̀ o. Káwá gbà kẹ́ni gé ṣe inú mọ̀lẹ́bí. A jẹ́ pé ẹni gálẹ̀tọ̀ kó wulẹ̀ jẹ̀ mọ́mù. Tẹ́bí bá fi wòran, irú ẹbí tó wòran báwọn, téèyàn ń wá, tí wọ́n ń postpone nǹkan, tá a jọ ń ṣe meeting, tí wọ́n tó ń ránṣẹ́, ṣé ó rà ní káṣe ni, ṣé kìíní kan, tí wọ́n sì ń pe meeting mọ̀lẹ́bí, ẹnì kì í ṣe mọ̀lẹ́bí wa ó sì jókòó. Mo wá wòran títí tó fi gba fọ́ọ̀mù, àjọ jókòó. Níjọ́ tó dijọ́ ẹ̀sáàmù tá a lọ mọ́ọ̀sì, gbogbo alátúnjọ wà ń bẹ́ ìyìn sọ̀rọ̀, mọ̀lẹ́bí yẹn ò sọ̀rọ̀. Wàlẹ́ Yorùbá tí ìbá jẹ́ fẹ́ parọ́ kọ́ fẹ́ parọ́ kọ́ parọ́ black ìgbà tí rọ white àṣírí ni ó tètè tú. Ọwá lòun fi mú fínlẹ̀. Òkè ọwá apẹ nìkan nínú àwọn ago tí ó jẹ pé lẹ́yìn ọ̀rẹ́ yìí ẹni tí wọ́n ti kó mára táwọn ọ̀rọ̀ kan wá ń ṣẹlẹ̀ irú wà sí wò lélẹ̀, irú àwọn nǹkan kan wò lélẹ̀, ìyẹn kọ̀ọ̀kan wà. Wọ́n tó wá sọ fún ọ pé díẹ̀rù àlìkíámà tiẹ̀, díẹ̀rù àlìkíámà rẹ̀, ọ̀rọ̀ rẹ̀ gángan ò tí ì yanjú rẹ̀ tó fi ń sọ pé ẹnìkan lọ́mọ bìkan kéèyàn máa ṣe ná fún yéèyàn kó nù ọ̀ràn ìran tí ń jẹ́ orúkọ téèyàn ń jẹ́. Ẹbí wa ní ìṣe ìran àwọn tó wọ́n lọ́mọ yanjú rẹ̀. Èmi níwọ̀n báyìí sọ pé ní kìí ṣe ìran rẹ̀. Ẹni tí èsì ìran yẹn tí a fi jọ ń jókòó tí èsì pé wọ́n kàn lọ́mọ alójijì pé ẹni láfi sìn mọ́mú ọwọ́ àṣẹ ìsáàmù kó tó di pé àṣẹ ìsáàmù wọ́n ń jókòó wọ́n kọ lẹ́tà wọn gba lẹ́tà nù fún. So wọ́n tó Honorable Ẹ̀kọ́ tó wá ń gbìyànjú àti ṣe wáàsí fẹ́ni tó ń ti bẹ́ẹ̀ tó ń yíwọ́ sẹ́mọ̀ àtòpẹ́ nìkan ní ìwé ṣe pégun kejì àti pé ta ló ti ẹ̀bí ọ̀sẹ́ iṣẹ́ tó lọ́wọ́ ọ̀bí ọ̀ o sì ìwọ kọ́ ló fi yẹ jẹ́ yìí ìwọ kọ́ ni mọ̀lẹ́bí kí ni tiẹ̀ tó wà fẹ́ establish fact orí Facebook wà ní fact àbí nítorí pé dustbin Facebook gbogbo ẹni tí wọ́n ń wọ̀rọ̀ Facebook gbogbo ẹni tẹ́ máa ń lọ fún blogger lò ẹ̀ka máa ń tẹ́ra yín jẹ kíkọ́ ọmọdé àṣẹ lómi àwọn kárí ariwo orí Facebook ọ̀sẹ̀ kan ni ọ̀tàn àwọn olùtí ra nǹkan mi. Ṣé factory Facebook ọjọ́ ilé ẹjọ́ tó àwọn sọ pé ní ìsúngbàdá tí wá fìdí ọ̀rọ̀ múlẹ̀ ọ̀yá Facebook dájọ́ pé ṣé máa kó ọ̀rọ̀ tí ẹ̀gẹ́gẹ́ ò tí ìyànjú rẹ̀ lálẹ́ kí àmọ́ ò tí ìyànjú rẹ̀ láyé ń bì kò sẹ́ni tó gọ̀ tó ẹni tó bí sí pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó fọ̀rọ̀ tara tiẹ̀ lẹ̀. So wọ́n tó wá ń gbìyànjú Honorable Ẹ̀kọ́ tó ṣe wá sí kí ó da ní tó kàn wá òun ni nǹkan yóò àfẹ́ ti mọ̀ Islam wọ́n tún ní ẹwà àfẹ́ ti mọ̀ Islam wọ́n tún gbìyànjú wọ́n tún ṣe mọ́ òkè ẹ má wulẹ̀ sí wáàsí máa olójẹ́ tí wáàsí máa ń ṣe láǹfààní ẹni tó bá ti lè wọṣọ àbòsí àwọn èèyàn ò bẹ̀rù àlìkíámà ẹwú báwọn yẹn ti ń ṣe lórí ọ̀rọ̀ ẹ̀sìn lórí social media wọn ó sì gbowó fẹ́lẹ̀ parọ́ nílé àwọn yóò sì àmọ́ gbọ́ nǹkan nílé yín ọ̀rẹ́ ṣé lórí ọ̀rọ̀ pé wọ́n lè wà sọ pé lágbájá champion náà ni Ọlọ́run aké òní o kálíbà kó òlóko ẹrú àwọn òbí wa bí wa lọ́mọlúàbí ni
wọ́n bí alọ́mọlúwàbí. So ibi ẹlòmíì ti lọ kí ó lọ́sọdẹrú. ìsìláàmù sí ọlọ́run gbé ànábì dìde li ikhrajil ibad min ibadatil ibad ila ibadati rabbil ibad. pé kànábì ó wá yọ ayé kúrò níbi mímọ́ wà ní ìṣe ẹrú àwọn èèyàn lọ síbi ìṣe ẹrú ọlọ́run nìkan. nígbà èèyàn bá ń sọ pé táàfà lè kí oyin bá ti lè sọ̀rọ̀ kan ẹni gbogbo ẹni tó bá takò iṣu yóò bá tún ti jẹ jáde mọ́ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ tí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn sọ̀hábà àtàwọn nǹkan mi pé wọ́n ti lè takò àwọn stáǹdì kọ̀ọ̀kan nǹkan yẹn ló tún bí iṣu. so tẹ́lẹ̀ bá ti rí pé tí bá ti gbọ́ jáde ní ìsìn pé ẹni tí olórí ilé kéwù kan bá dúró lé lórí gbogbo tó bá jẹ́ branches ilé kéwù yẹn o so kódà kẹ́ni ó pe rẹ̀ lọ́lọ́run ẹnìkan kan ò gbọdọ̀ sọ pé n tó sọ ọ̀dà ẹni bá ti sọ ọmọ àlè ibẹ̀ ni ẹ dákun sẹ́sìn nù. so sẹ́sìn nù ntọ́lọ́run náà níbi ìdíwá sí ni pé kó máyé kúrò lóko ẹrú lọ síbi ìjọsìn fọlọ́run tó dá gbogbo ẹ̀dá. so àwọn èèyàn wà mọ̀ọ́mọ̀ sọ ilé kéwù di ààyè ibi tó jẹ́ pé sóò ti wọ bí ẹrú ló ṣe ọ̀ gbọdọ̀ dànù rò mọ́ kódà bó ródòdó tó bá ti tako ohun tí àwa gbé lọ́wọ́ tiẹ̀ ti bọ́ o a tún máa rú ọ̀rọ̀ a máa rú dìde a máa rú nǹkan míì a kàn sọ di ti nǹkan míì a kàn sáwà rú mọ́ra wọn. gbogbo ọ̀rọ̀ rọ́bítọ̀ síbí last year nígbà tá a wà ní Ìjẹ̀bú Igbó àbí Ìjẹ̀bú Òde so ẹni tí wọ́n pè ní mọ́mọ́ ààfin síbí bẹ́ẹ̀ làwọn èèyàn ti introduce ẹ̀ wípé mọ́mọ́ ààfin náà wà bí yóò so níjọ́ náà lọ́hùn wọ́n introduce ẹ̀ tí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ sí wà ń bẹ̀ ìyẹn náà tó fẹ́ dá iṣu sílẹ̀ káwá sọ pé wọ́n ṣe wà mú ọkọ rẹ̀ wá ní ìsìn tí ẹnìyàn káwọ ló mú ọkọ wá gbogbo ọgbọ́n káfíńrẹ́nu káwọ́ àti ńlá mà kò sí ní tó bujú pé gbogbo àgbàlagbà tí àwọn èèyàn bú nìsín pé ọmọ àlérú ilé kí ó kàn ní kéde kàn ní kò sí ní tọ́fà ju pé ọmọ wọn ń sòdodo tó kéwú ní kéwú tí ó fẹ́ fi rẹ̀ sínú bọ́ndéèjì ilé kí ó kàn àti àbúrò wọn ti ń sòdodo ọ̀tán kódà kí inú àbáyọ wọn dùn sí so náà ni wọ́n dẹ̀lẹ̀ bí sí pé ó yẹ kí wọ́n lọ sáwọn ẹni ládàáni. Honorable Yẹ̀pẹ̀ jazakumullahu khairan ọlọ́run yóò máa bani kódà mo padà rí pé so Islam ó hẹ́pù yín Sunnah ó hẹ́pù yín lọ́ọ̀tẹ́ tó wá sí wọn ó hẹ́pù yín mẹ́tẹ̀ẹ̀ta igun kọ̀ọ̀kan tó jẹ́ pé ẹni tó bá gbàgbẹ́ kọjá tó bá tó gọ̀ ìrùpò lè gbámọ́ so ọlọ́run yóò wà sálẹ̀kùn dáadáa yín bàbá wa Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọlọ́run tí ó bá ní sọ yín dé láti umura láyọ̀ àtàlàfíà ẹ̀mí gígùn àtàlàfíà ara ọlọ́run yóò bá ní ṣe fún yín ẹ̀yin ẹ máa ṣe kútúbà tí yín lọ ẹ máa jayé lọ gbogbo àwọn tí wọ́n ń ṣe kinní káwọn máa rán wà lẹ́ẹ̀jọ́ so ọlọ́run ìtí ẹ tún ṣe ó tún fi hàn wípé níjọ́ Friday yìí ẹni tí ẹni ó kírun yàtọ̀ rí pé ọmọlé ayélujára náà sàtúnni so wọn ṣe family yẹn kírun ọlọ́run yóò ṣàánú wọn inshallah subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.